ẹja lónìí fún lèmi ǹjẹ́ o àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. Ajé ògúngún nù sọ àná ọmọ náà yé wà náà yé náà mọ́. Ajé ògúngún nù sọ àná ọmọ náà yé wà náà yé náà mọ́. Àwa wálé tí ń wà mórí nítakùn wà mọ́lẹ̀ lọ́kẹ́rẹ́ ń wà mọ́gi lóko. Ajé ògúngún nù sọ àná ọmọ náà yé wà náà yé náà mọ́. Ajé wá mi lọ́ọ̀tún wá mi lósì ajé wá mi wá ò nígbà gbogbo. Ajé ògúngún nù sọ àná ọmọ náà yé wà náà yé náà mọ́. Ìwọ ló ń règbèrí òkun règbèrí ọ̀sà ire máa ní tèmi nígbà gbogbo. Ajé ògúngún nù sọ àná ọmọ náà yé wà náà yé náà mọ́. Àgbẹ̀ ní gbèrè pàdé ológun àlùkò ní gbèrè pàdé ọlọ́sà kankan ni ó máa bọ̀ lọ́dẹ̀dẹ̀. Ajé ògúngún nù sọ àná ọmọ náà yé wà náà yé náà mọ́. Ajé ògúngún nù sọ àná yé náà mọ́ àná ọmọ náà yé o. Ajé ògúngún nù sọ àná ọmọ náà yé wà náà yé náà mọ́. Ó yá dákun wá sọ́dẹ̀dẹ̀ mi o. Ajé yàrá wá sọ́dẹ̀dẹ̀ mi. Ajé ajé onílé ọlá. Ajé ajé onílé owó. Ajé ìwọ lónílẹ̀ ọlá o. Ajé ògúngún nù sọ o. Ajé onísọ ibòjì. Ajé olókun aṣàgbàdéwé. Ajé aṣèwé dàgbà. Ajé ajé àgbà òrìṣà. Ajé jẹ́ ní ẹ lọ́wọ́. Ajé mama jẹ́ ní ẹ lọ́rùn o. Ajé ìwọ làjí kí ìwọ làjí gẹ̀. Ìwọ làjí pé ògúngún nù sọ torí yíyẹ ní yẹ̀yẹ̀lé. Dídẹ̀ ní dọ̀gẹ̀dẹ̀ lọ́rùn o. Ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́. Ọ̀nìrìṣà ti kórè dé o. Àlàkà ti gbàjédé. Adéyẹyẹ okú ọdún o. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa rọ̀ o. Ajé kó máa rọ̀ o. Oyìnkọ́ládé tún ti dé o. Alájẹ ti gbàjédé. Ó mà ti kórè dé o. Ọdọọdún là ń rorógbó. Kájé wá gbogbo wa wá o. Kájé bá gbogbo wa gbé o. Wá sọ́dẹ̀dẹ̀ mi o. Wá sọ́dẹ̀dẹ̀ mi. Ajé onílé ọlá. Ajé onílé owó. Ìwọ lónílẹ̀ ọlá o. Ògúngún nù sọ o. Onísọ ibòjì. Olókun aṣàgbàdéwé. Aṣèwé dàgbà. Ajé àgbà òrìṣà. Jẹ́ ní ẹ lọ́wọ́. Mama jẹ́ ní ẹ lọ́rùn o. Ìwọ làjí kí ìwọ làjí gẹ̀. Ìwọ làjí pé ògúngún nù sọ torí yíyẹ ní yẹ̀yẹ̀lé. Dídẹ̀ ní dọ̀gẹ̀dẹ̀ lọ́rùn o. Ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́. Ọ̀nìrìṣà ti kórè dé o. Àlàkà ti gbàjédé. Adéyẹyẹ okú ọdún o. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa rọ̀ o. Ajé kó máa rọ̀ o. Oyìnkọ́ládé tún ti dé o. Alájẹ ti gbàjédé. Ó mà ti kórè dé o. Ọdọọdún là ń rorógbó. Kájé wá gbogbo wa wá o. Kájé bá gbogbo wa gbé o. Wá sọ́dẹ̀dẹ̀ mi o. Wàtúndà báyà àti bá ẹgbẹ̀rún tá a bá fẹ́ yí kókó. 7,600. Wàhálà báyà àti jẹ̀bùn. Ètò wàhálà fún ti di ní wọ́n máa dé sí ẹ o.
bọ́sẹ̀rù ọwọ́ bọ́sẹ̀rù. Báyọ̀ ohun àwọn èèyàn ti ń ra òun ìdánwà yẹn. Honeywell is here. Honeywell lónìí. Ó lẹ́rí táwọn èèyàn ń jẹ́ yìí. Ó dùn lẹ́nu, ó ṣara lóore. Honeywell is here. Honeywell spaghetti. Tán o, tètè wá ra tẹ wá gbé tí ẹ bó jẹ bọ̀. Honeywell is here. Live on direct at Omoade Festival 2026.
ó yá jọ